àṣírí ológun dúdú ṣẹ̀ṣẹ̀ tú ní pé àṣọ ológun dúdú kan wà náà tí ń ba Nàìjíríà jẹ́ tí ń parọ́ máwọn ìjọba inú rán tí ń pa lẹ́yìn rìfáìndìsì náà ló bí ti Àgbàlá Gabriel ológun dúdú fọ́nú débi ya asálìjẹlẹ ọwọ́ abọ́ sórí ìkíní ọwọ́ ń pè gèdè ègèdè ejò ibi tí aṣọ sẹ́kù ẹ̀yìn òde ògbórí ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wàá sí ẹmu kùrú bí kàlẹ́dí nìka fàdúlù yìí síbi túkà ọ̀yẹ́ tùlù ká oyúkùrì jùkà wọ́yẹ́ mu kúrú náà wọ́yẹ́ mu kúrú lọ́hù wallahu khairul makirin kò sí kẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ fi yàrá jẹsẹ̀ ológun dúdú kò sí kẹ̀kẹ́ àbọ̀ kẹ̀kẹ́ tó ológun dúdú bẹ́ẹ̀ dá padà fún yàrá jẹ kò sí àfi tẹ́ ẹ bá máa tẹ́ bí tí lábùkù ètò kẹ́yìn lọ́la yìí. àfààní kí fáka àmọ́ yẹ kíráwù kọ́ fáka sọ́ra rẹ níbi ọ̀rọ̀ tó sọ tó fi gbọ́ nípa kọ́ ọ̀rọ̀ tó lógun dúdú sọ yìí ìlọsọ di ọlọ́pọlọ dúdú ó dìsáàfù kẹgbẹ́ àpàkọ́ ọ̀jẹ̀ níyì àbúrò oníṣẹ́ bá mi sí àpúrógámù ẹ̀jọ́ Mrs. Bọ́lá Ọ̀kẹ́ ní kan tí ọ̀dà aláyé apọ́lọ́jì àgbáyà apọ́lọ́jì àìlójútì tó lógun dúdú ṣe máa play rẹ̀ fún yín. àwa wí ó ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lòun bàbá ológun dúdú ẹ bóde wá pírísẹ́ǹtì ẹnìkan jáde fún wa tẹ́ ẹ jàfẹ́tọ̀ọ́ rẹ̀ rí ní Nàìjíríà yìí ẹ̀yin tó yẹ pé dà lúrú ni. tá a lè jàfẹ́tọ̀ọ́ rẹ̀ rí ẹ̀tọ́ wo tá a rẹ̀ ṣiṣẹ́ Àṣàní Adé ẹ má bá mi sí àpúrógámù yìí. àbáni ilimuli alimi wàákìlùlì akìlì tálàfà mọ́sálẹ́dì mínú mukọ́dé ọ̀rọ̀ àṣàṣàràfà ẹ jẹ́ kọ́kọ́ sọ fẹ́yìn tẹ̀ ń pé kí lọ́kàn mi níbi ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti tí ń ṣẹlẹ̀ ẹ jẹ́ wá sọ tó kàn mí fún yín ẹni tó rí ọba pé ní ẹ̀yìn tẹ̀ béèrè dèrèkẹ́jẹ̀ ní wàhálà àfà yìí ti pọ̀ jù ìkànnì ariwo mi pọ̀ àtò eré ni wọ́n fi bí ẹ̀sìn mọ́ gbẹ́jú sí di ìkéwù ni ariwo tí mo ti ń pa kí wọ́n tó fẹ́ yẹ wọn àti ìfẹ́ yẹ tí mo ti ń pariwo. ètò fà ní pé ẹ̀tọ́ mẹ́nìyàn làwọn ọ̀fẹ́ kẹ́ ẹ tẹ̀ mọ́lẹ̀ adẹ̀gbárí ṣáàṣì pé kí ni ìṣòro tá a ní Nàìjíríà ìṣòro tá a ní Nàìjíríà ní pé ẹ̀mí àìmoore ń dà wá láàmú tí òjé Nàìjíríà ṣẹ́tù àkọ́kọ́ ni pé ẹ̀mí àìmoore ń dà wá láàmú ẹlẹ́ẹ̀kejì ni pé àmọ́ pàtàkì orí Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta kẹta òjì àgbádùn ẹlẹ́ẹ̀kẹrin àwọn wèrè kan ń jàjẹ̀ ẹ̀sìn ìyẹn wà nù tí ń fa tí ń kó ìfàsẹ́yìn bá Nàìjíríà ó ń kó ìfàsẹ́yìn bálẹ̀ Yorùbá inú tọkàn mi nù. ìwọ tó ń bi mí lẹ́rẹ̀ pé kí lọ́kàn àfáà yìí ni o mo rí ẹ̀tọ́ sọ pé ẹ máa lọ kọ́ ọmọ ń kéwú àníwáṣù wálé rìsáàd gbogbo tí ń jẹ́ran àfáà wọ́n gbọ́dọ̀ bá àfáà lọ́fíìsì àtúnṣe àfáà tá a bá ti bá lọ́fíìsì àtúnṣe ó kì í sàfáà. ìwọ tó ń ṣàlẹ́jì mi ẹ̀yin ni mo bá wí yẹn kó lè dìmú o. I see many comments. ẹlòmíì tó ponú gẹ̀ẹ́tì tó pè mí mo rẹ̀ tó pé ebi ní pa èmi Ọlásùnkànmí Àkànmú tọ́lọ́hùn mi ò fi jẹ ẹ̀mí síbi tó nira tọ́lọ́hùn dẹ̀ kó àwọn olóríire yẹn tì mí àwọn tí wọn kì í já àfọ̀ọ́rá rẹ̀ tọ́lọ́hùn kó wọn tì mí tọ́lọ́hùn ọ̀dẹ̀ ní bá tiwọn jẹ́ láéláé. inú sẹ́tà àfáà gbà ẹni sí àtúnṣe mo wá tó rẹ́nìkan tó bẹ̀rẹ̀ pé ṣé wáàsí náà lélẹ́yìí sí dáwà làáfà yìí ṣe kí gan ni wọ́n ń pè ní wáàsí gan
àlìwàásù fàáwà súlíù àsúlíù fàáwà ní wàásù èyí tí ń pè ní wàásù ni ká ṣàtúnṣe èyí tí bá ń dàrú ká dẹ̀ gbé ìbẹ̀rù Ọlọ́run síra wa lẹ́mìí èyí tẹ̀ ń dálẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lórí Àgbàlá Gabriel èyí tí ìjẹyìn orí ìyọnu Ọlọ́run lẹ̀ dálẹ̀ Alájà Ayọ̀ àbúrò ní sẹ́yìn èyí tí ìjẹ́kẹ̀yìn orí ìyọnu Ọlọ́run ilẹ̀ dálẹ̀ lórí Àgbàlá Gabriel ẹ̀ ń fi ojú olóore gúgi. Olúwa gẹ́gẹ́ dẹ̀ sọ fún wa pé Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin àfa yìí come and close ẹ wá gbọ́ ẹ̀yin ìkẹyìn alábòsí ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin fámìlì ológun dúdú Àlùkùránì Olúwa ní máa yẹ fún alùláhù bí àṣà àbíkùn ìṣàkárìtùn wà àmọ́tùn wà kánà láhù ṣáàkìrà ní àlìmọ̀ Àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run tá a jọ kà Olúwa ní máa yẹ fún alùláhù bí àṣà àbíkùn Olúwa ní kí ló ń fẹ́ jẹ wá yà sí kí ló ń fẹ́ máa dà wá láàmú sí Olúwa ní kí ló ń fẹ́ ní wá lára sí kí lè bí fẹ́ máa pa wá sí kí lọ́jọ́ ọ̀wọ́n gógó sí kí ló ń kálukú òwòwò tí ọ̀nà tí ò ní rí sí kí ló lò sí ọ̀pọ̀ jọ lórí ire sí ẹ̀ ń ṣàkárìtòn tẹ̀ ẹ bá ń dúpẹ́ Olúwa gé ẹ̀sìpẹ́ẹ̀tì appreciation Olúwa gé ń retí appreciation lọ́dọ̀ anybody Olúwa ní ẹ̀ ń ṣàkárìtòn tẹ̀ ẹ bá ń dúpẹ́ fẹ́mi Ọlọ́run wà á máa ń tún tẹ̀ ẹ dẹ̀ nígbàgbọ́ nù mí torí pé wà káyọ̀ láwù ṣáàkìrà ní àlìmọ̀ ọba tá a máa dúpẹ́ fún lọ́lọ́run àlìmọ̀ ọba tó dẹ̀ ní mímọ̀ ni. ẹsẹ̀ ọ̀rọ̀ bá bá mi ṣí ààrẹ Alájà Ayọ̀ Rótìmí ológun ẹbí àbúrò ní sẹ́yìn Mrs. Bọ́lá ọ̀kẹ́ Ògúnlúyì Ògúnládé ẹ̀ ní dààmú Kùránì ni Àlùkùránì lèmi tẹ̀lé second Olúwa gẹ́gẹ́ lòun rán àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan sí àwọn ìlú kọ̀ọ̀kan pẹ̀lú èdè wọn Kìrìsìtẹ́nì l'Àgbàlá Gabriel fine àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà jọ ní gbogbo wa Ádámù àti Éfà náà nípìnlẹ̀ gbogbo wa kẹ́ ẹ kóra dáadáa yín dànù sọ́hùn Ádámù àti Éfà ní ìpìlẹ̀ gbogbo wa alimuru atun ìjì ọmọlúàbí kò ní í ṣe pẹ̀lú àlè ìbádà ọ̀rọ̀ nípa ẹ̀sìn ìdájọ́ nípa ẹ̀sìn odidi ni alimuru ọmọlúàbí odidi ni nígbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sẹ́lẹ̀ Muhammad Ànábì ní sílù àríyá àmọ́kùn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Muhammad ní sílù àríyá àmọ́kùn wala tafarraqu Ànábì ní ẹrù ẹbí yín pọ̀ nígbà tí ẹ tọ́jọ́ ga wọ́n sẹ́lẹ̀ Muhammad ní ká ru ẹbí pọ̀ sọ fi klọ́ọ̀sì sí ni sọ ní kí mùsùlùmí ó sá fún kìrìsìtẹ́nì ni sọ ní kí kìrìsìtẹ́nì ó sá fún mùsùlùmí ni àbí sórí yín ò pé mọ́ ni. àwọn àánú problem ní Nàìjíríà àwọn Ghana tí wọ́n ṣe sóbàtà ní Nàìjíríà ìlú Ghana tó bẹ́tà Nàìjíríà àbòsí yìí àti tẹ̀bẹ̀lẹ̀kún àìlẹ́mí ìmoore ọwọ́ àánú ti ń fa Nàìjíríà sẹ́yìn. ẹ̀mí ọ̀dájú ẹ̀mí ìkà ẹ̀mí jìbìtì ẹ̀mí ìyẹ̀jẹ̀ ìyàwó ò trọ́ọ̀sì ọkọ ẹ̀ ọkọ ò trọ́ọ̀sì ìyàwó àwọn òbí ò trọ́ọ̀sì ọmọ ọmọ kò trọ́ọ̀sì àwọn òbí ẹ̀ ẹ̀yin kàbúrú kúrò dáradára yìí. àwọn tó kàmí tẹ́ ẹ bẹ́ẹ̀ mọ̀ nù o ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí kàmí gẹ́ ó kàmí gẹ́ ọ̀rọ̀ títí ẹgẹ́ náà kàmí ọ̀rọ̀ tí náà kàmí tí wọ́n bá fẹ́ sí tiẹ̀ tí mo dẹ̀ mọ̀ pọ̀ wà right wà lọ́ọ̀rọ̀ ẹ̀ kàmí tí wọ́n náà bá dẹ̀ fẹ́ sí tiẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀ tó fẹ́ sí ti kàmí.
torí pé alukuran de ko yọ ẹ pé wà láyé sínú sọlìmí náà ilẹ̀ àṣàrà ẹ bá mi sí à program ẹ bá mi tẹ like. wà láyé sínú sọlìmí náà gbogbo ẹni alábòsí ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe kùránì ní gbogbo ẹni tí bá ti ń ṣàbòsí ká láti bọ̀ tán dáadáa. bàbá ológun dúdú ẹ lójú tì ẹ wá máa gbọ́ kẹtẹkẹtẹ tó ológun dúdú wí. ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ ẹ wá ròyìn pẹ̀ ńlá Amẹ́ríkà tẹ́ ń lọ tí ò tẹ́ ní kọ́rọ́ kẹ̀kẹ́ nú ayé Amẹ́ríkà tẹ́ ń lọ tẹ́ ní kókó kẹ̀kẹ́ nú ayé Amẹ́ríkà tẹ́ ń lọ tẹ́ gbẹ́ fi da Nàìjíríà rú ni. ẹ̀yin ò lẹ bóde lórí ti Mohbad tẹ́ wí kẹtẹkẹtẹ. Amẹ́ríkà yìí tẹ́ wá ń lọ́hùn bàbá Suebebe bẹ́ẹ̀ ṣe jọ ròyìn bẹ́ẹ̀ ṣe jọ jí ọlọ́rọ̀ tó ẹjọ́ jí ọ̀rẹ́ tó kí ni kókó yín nú ayé Suebebe kí ni tọ́ka sí yín nú ayé bàbá yẹn ẹ ní ojú ti kankan. àwọn kan ní aṣojú de ní ọ̀tá sẹ́yìn de ní ẹ̀yìn ní ológun dúdú sẹ́yìn àbí bẹ́yìn jẹ́ sọlógun dúdú ń tú ẹ̀yìn Suebebe sẹ́yìn àbí ń bàjẹ́ kó lè akọ̀wálẹ̀ òkè ẹni mú rọ̀ gbódòdó bá ti wù kòkòrò tó yá sọ iye ọdún iye ọ̀sẹ̀ iye oṣù tó lógun dúdú ní òun àti bàbá Suebebe fi jọ ṣe ẹ wàá dá ọmọ Suebebe kankan mọ̀ ṣe rí pẹ́ lójú tì ẹ mọ ọmọ Suebebe kankan sọ̀rọ̀ jìbìtì lẹ́jọ́ ń bára yín ṣe ni ẹ dẹ̀ ní Suebebe ẹjọ́ gbé lẹ́kọ̀ọ́ ẹjọ́ gbé ládó ẹjọ́ gbé nìbàdàn kò wá síjọ́ táwọn ọmọ rẹ̀ lọ fi sí tiẹ̀ kò síjọ́ táyìn sàlẹ̀ jẹ páwọn ọmọ ẹ̀ ń kọ́ sọ̀rọ̀ ní ìṣèyàn gidi kankan fúnra ara ológun dúdú lọ kábánà rẹ̀ ń gbòòrò. àwọn ni bọ́mọ kan pè yín bọ́mọ pè yín ẹ̀tọ́ yín jáde lórí kíni fún kíni bàbá Suebebe ọlọ́ba ní sàlékò kẹ́ Suebebe tára rí ọ̀yà táyì tẹ́ àpẹẹrẹ yín ní tákìlẹ̀ fúrẹ́ díẹ̀ tẹ́ ẹ̀rá rẹ̀ yọjú sí ìkànnì Suebebe tára rí ọ̀yà tẹ́ ẹ̀ mọ tí ń jẹ tẹ́ ẹ̀ mọ tí ń mu Gloria àbúrò ní sí ọfún mi ọlọ́àkúnlẹ̀ alukùrẹ́ ọlọ́gbọ́dọ́ fún ọ̀dọ́jú tì rárá pàápàá ẹ wá wí kẹtẹkẹtẹ nígbà tí Nàìjíríà lé lẹ́yìn bọ́ọ̀tà tá a lọ sọ fún ṣé Nàìjíríà wà ti dẹ̀ ẹ̀yìn náà lẹ́ ń kó bá wa Nàìjíríà ṣé ráìsì ti lẹ́ẹ̀sì ẹ̀wì wèrè tẹ́lẹ̀ kéńgbà náà èso kílẹ̀ wí yín sọ fún Nàìjíríà ṣé gàrí ti lẹ́ẹ̀sì ṣé bẹtrol ti lẹ́ẹ̀sì ẹ̀sọ́ èso tí ewì rẹ̀ wí wèrè tẹ́ kéńgbà náà ẹ̀wì wo gan náà ké tó ṣèṣò rẹ̀ ológun dúdú let me know. kò lójú ti rárá àgbàrá dára dá lólógun dúdú ẹni tó lòun lọ Amẹ́ríkà tí ó mú fi ó ní ibo ló ń ti fàbùkù kan Àgbàlá Gabriel àti bàbá yóò mú fi adúrú ọjọ́ orí yẹn adúrú Amẹ́ríkà àrùn Amẹ́ríkà ìṣirò tẹ lọ Amẹ́ríkà tẹ ta ológun dúdú èèyàn mélòó ló tọwọ́ ẹ̀ sórí rẹ̀ ológun dúdú come across èèyàn mélòó jẹ́nìbọ̀dì èèyàn mélòó ló tọwọ́ ẹ̀ sórí rẹ̀ Àgbàlá Gabriel tó ń fitimẹ́sì kò lè káyé èèyàn tó lòun lò látọwọ́ Àgbàlá Gabriel tó ta rẹ̀ sórí rẹ̀ Àgbàlá Gabriel kò lè ká òkà kàlẹ́ndà lọ́jọ́ orí o ẹjọ́ jẹ́nìbọ̀dì o gbogbo yín tẹ̀ ń pọ́n ọjọ́ orí ìwèrè tẹ̀ ń kó kiri yẹn o ti pé 60 years o ti pé 70 years ọba àpò 80 years kí ni kókó rẹ nú ayé èèyàn mélòó látẹ́gùn tara rẹ fẹ́ sí lára. bàbá kẹgbẹ́ o bàbá yóò ní ojú ti kankan ẹ̀tọ́ yóò bóde kọ́káwókè ẹ wá ṣàgídí ìwèrè
ìyẹn ló mú àmọ́ ipá yìí gé wà náà ti fìtìmẹ́sì Nàìjíríà torí gbogbo àwọn tẹ̀ ń bóde tẹ̀ ń kéwì ilé lórí irọ́ lẹ̀ ń pamọ́ wọn irọ́ eléyìí tàṣírí yìí pé irọ́ ni àdúrọ́pù ni ológun dúdú aláìlójútì ni ẹ̀fọ́ àgbàyà ní pẹ̀lú. Alukurani Olúwa ní ìjà kó fáàsì kó bì nẹ́bà yìí fataba yanu tí wọ́n bá wá àròjọ kan fún yín gan wọ́n ní ẹsẹ̀ wádìí ẹnì kẹ́kọ̀ọ́ wá àròjọ fún yín akẹ́bọ́ọ̀dẹ bí òkété lébè kan tó gbé ọ̀rọ̀ bá ń gbẹ yín ẹ gbọ́dọ̀ ká golo síwájú ta yín kẹ́ ẹ máa lu kókókókó ni. ẹni kí ni a fi ṣe kí ni a fi dáná di bá yẹn sọ̀rọ̀ káràkítà pẹ̀lú àgbàlá a ẹ mọ̀ pé ti fẹnu já wáyà ni àṣẹ bẹ́ẹ̀ ṣe travel tó tẹ́lẹ̀ lọ ní èbó ẹ mọ̀ fi ẹ mọ̀ fi ẹ̀yin náà mọ̀ pé kẹtẹkẹtẹ lẹ wí agídí rọlẹ̀ ń ṣe ọlọ́run tẹ́ ẹ jẹ nígbà Àgbàlá Gabriel kì í ṣẹlẹ̀ mi wàhálà if not so ẹ bá ti mọ ní Àgbàlá Gabriel bóde o wá sọ fún wa ṣé wọn ló nílé ni àbí bàbá Suebebe ló nílé ta lọ́rin slag yẹn lásán ológun dúdú slag yẹn lásán ọ̀ràn yẹn lẹ́wọ̀n. àtúwá bóde pé ńgbà tọrọ Muyideen tó dọdún Oríyọmí l'Àgbàlá tó kó ìwé fún bàbá ológun dúdú ẹsẹ yàgbàyà tí ò lójú tì báyìí ṣé nígbà ọ̀rọ̀ Muyideen dọdún Oríyọmí l'Àgbàlá kó ìwé fún yìí s'Àgbàlá ṣẹ̀ṣẹ̀ lọ ṣèwé lẹni Àgbàlá Gabriel ṣẹ̀ṣẹ̀ lọ ṣèwé fún Muyideen ni ṣé bí ìwé tó ti wà lẹtẹlẹ ló kó fún bàbá Suebebe yìí Àgbàlá Gabriel náà ti kówé lé bàbá ìfáwọn ọmọ ẹ kí ni pírọ́blẹ́mù yìí ẹ náà fẹ́ sin ẹ̀yìn ọ̀rẹ́ yìí ẹ rí ọmọ rẹ̀ kẹrin méjì ẹ ráwọn ọmọ rẹ̀ wà kẹ́ kó wọn jọ kẹ́ béèrè kí ni pírọ́blẹ́mù kọ̀ọ̀kan wọn kí ni tí kọ̀ọ̀kan wọn ní kẹ́ wá pé ẹ̀yin lọ́rẹ́ bàbá ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀jẹ́ wọ́n pé nígbà tẹ́ ẹ̀ wúlò fún bàbá ẹ̀ lójú ayé tí bàbá rẹ̀ ò jèrè yín kẹ́ ẹ̀ ran àwọn ọmọ yẹn lọ kẹ́ gbọ́wọ́ wọn sókè ìṣe kẹsẹ̀ yìí ẹ fẹ́ bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ wá lọ́rọ̀ ẹ̀yin ní ẹlẹ́tọ̀ àti jáde fún kíni. Sani Ade bàbá Sani Ade ọlọ́mọ bá ti bàbá náà jẹ́ mọ́jọ̀rọ̀ wọn rú máa bá ní sàlékún àlàáfíà fún Sani Ade tẹ́yìn pariwo pẹ́yìn àti Suebebe jọ ṣiṣẹ́ mbẹ́ tẹ́ ń sọ fún ọmọ bàbá Suebebe ìpè Sani Ade ọyẹ ọ̀ràn lọ kọ̀ràn lọ kí ló dé ìbòde ká ẹ ṣe ewì fún Sani Ade kí làṣẹlẹ̀ ẹ̀yin àti bàbá Suebebe lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣé bá Àgbàlá ṣiṣẹ́ Ọlọ́run lára bàbá yìí ni ológun dúdú àgbàyà ni ọyẹ máa gbọ́rọ̀ tí bọ̀dá ń sọ mi lè pè ní bàbá o torí abanilójú jẹ́ ni àbáde ti jẹ́ ya pé iná kẹbíra bìlá akílì máa ṣúgàrà iná sọ̀gíra làwọn akílù mọ́ àlùkùbárà ẹ máa gbọ́rọ̀ tí ń sọ. ẹ ṣe ọmọ Nàìjíríà tẹ́ fún wa nímọ̀ràn tẹ́ sí wa. ẹ máa gbọ́rọ̀ katakata aláìlójútì. ẹ̀yin ọlọ́pọlọ aláròjinlẹ̀ tẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n ẹ kú làákàyè. ọ̀rọ̀ Suebebe pẹ̀lágbàlá Gabriel apá kejì rèé wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì ìgbàgbé. ẹ̀yin náà máa gbọ́ o ẹ máa gbọ́rọ̀ tí bàbá yẹn sọ ẹ máa gbọ́ òwe bàbá ológun dúdú ṣé ẹ̀dẹ̀ mi ń kọ̀mpóòsì kẹ́ tó wọ stúdíò báyìí ẹ kì í kọ̀mpóòsì rárá àtọ̀ ẹ máa gbọ́rọ̀ tó ológun dúdú wí o ẹ máa gbọ́ o. ẹ ṣe ọmọ Nàìjíríà tẹ́ fún wa ẹ gbọ́ o ẹ gbọ́. mo kẹ́yìn ọlọ́pọlọ aláròjinlẹ̀ tẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n ẹ kú làákàyè. ọ̀rọ̀ Suebebe pẹ̀lágbàlá Gabriel apá kejì rèé wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì ìgbàgbé. ẹ máa gbọ́ bàbá yìí náà ló wí o ipe wọn ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì kí ló wá rọ́ọ̀lù yìí òwe yẹn ṣé níṣẹ́ tí gbogbo ayé kòbò yìí ní mẹ́mórì yìí tó set ipe yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì kí ló tẹ̀yìn ò tí ì gbọ́ kankan tá a fi bọ́ tàtẹ̀ wí katakata ẹ máa gbọ́ lọ. ìdìbò lórí tó lókun dúdú ń kọ ọlọ́gbọ́n ní ìjọ àwọn ọ̀mọ̀ràn ní mọ́bí mòwúrè ajàjàgbára ajàbẹ́tọ̀ ọmọnìyàn tó lókun dúdú tá a bá gbọ́rọ̀ tó rújú dandan ní ká pariwo rẹ̀ bára àgbòrò ọ̀rọ̀ Àgbàlá Gabriel. yes sir bọ́dọ̀ ológun dúdú
ó di ọmọ Nàìjíríà mélòó tẹ́ ẹ ti jàjàgbara fún tẹ́ ẹ ti gbẹ̀tọ̀ fún ó di ọmọ Nàìjíríà mélòó ẹ júwe àṣeyọrí yín méjì lórí ẹnì kankan ní Nàìjíríà yìí kí bóyá gbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí o tọ́lọ́gùn dúdú wá jáde tó wá bẹ̀rẹ̀ ewì tẹ́yìn ká ò nẹ́sẹ̀ sí i ṣé ẹ̀ ní wá bísínẹ́sì mi ni. bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn ọmọ ṣúrẹ́ẹ̀dì mi ohun tí gbogbo ni mò ń rò. kí lẹ gbọ́. ìyẹn ló jẹ́ kí n gbé ìbéèrè sórí afẹ́fẹ́ kẹ́ni ọ̀rọ̀ bá yóò fún wa nímọ̀ràn ohun àlàyé wọn lọ́lọ́kùn dúdú ò ṣe rìsáàtì wo ni mo fẹ́ ṣe ọ̀rọ̀ tó bá gbojú gbangba kò ní ìdìbò kẹ́lẹ́ ẹ jẹ́ ká. ẹ lè ṣe rìsáàsì ńgbọ̀ jẹ́ pé ní tájẹ́tì ẹ lè ṣe rìsáàsì mẹ́rọ̀ọ́rùn lẹ gbogbo ọmọ Nàìjíríà ni ojú ń kálukú mà ti la ẹnìkan ọmọ lè fi búrẹ́dì kọ́ alómi ọbẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ọjọ́ òní tẹ́ ẹ ti pa yẹn tẹ́ ẹ rò pé níbo ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ ní ìsìn ta ló ní ewì yín lé ẹnìkan ní ewì ológun dúdú lé àdórọ́pù tọ́jà pé gbogbo ẹ̀ tẹ́ ẹ bá fún ní súnẹ́tì ìṣe tiwọn tẹ́ ẹ wíwù kú ìtẹ̀ta ló fẹ́ tani ọ̀bà rẹ̀ ló kọjá tí ọmọ gbọ́gbọ̀ kúgbọ̀ èmi gbọ́ ọ̀fẹ́ kẹ́nìkan bà mí ló kọjá ẹ̀ débi kí n máa gbọ́ bí tẹ́nìkan ti ń bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ mi ló kọjá rìsáàsì wo ni rìsáàsì tẹ́ ń gbà rìsáàsì wo. fúnra wa lálàyé ọ̀rọ̀. amúnijẹ́ amúni ọlọ́pàá ìbò tègbè. Àgbàlá Gébú ṣé mo pè ọ́ lólè ni. ìtẹ́ péjọ lè lọ ológun dúdú ìtẹ́ pé Àgbàlá Gébú ìjọ lè lọ ẹni wọ́n sọ pé ó ti gba 21 million sí àti ìpè lólè ẹni ó wá sàkáǹtì kọ́pì wo lọ́jọ́ dẹ ẹ̀yìn àtàgbàlá Gabriel pọ̀ tẹ́ ẹni ó wá sàkáǹtì fún yín ológun dúdú kọ́pì wo lọ́ dẹ ẹ̀yìn àti Àgbàlá Gabriel pọ̀ tẹ́ ẹni ó wá sàkáǹtì 21 million fún yín èlò ní mílíọ̀nù mélòó ni tí ń bẹ̀ bẹ́ẹ̀ sì ń lọ ìlú ọba tẹ́ fi ń pọ́ùdù lọ́ọ̀láìn ìlú èbó tẹ́ ń lọ tí ò ní pọ́ìntì mílíọ̀nù mélòó lówó yín inú 21 million tẹ́yìn àtàwọn tẹ́ ẹjọ́ ń parọ́ wí ẹ ti pè lórí àbí ẹni ẹ bá ní wá sàkáǹtì tí ọ̀dẹ̀ ṣiṣẹ́ ń kọ́ ń pín èèyàn tí òun àtẹnì kẹ́kọ̀ọ́ ọjọ́ dẹsẹ́ pọ̀ kí ni tájẹ̀tì ń tọ̀ ẹ dáhùn bí kíni náà bá rojọ́ sí kíni náà ní ọ̀dà ni ṣé ẹ̀rọ kúrí aráyé kú ni ọpọlọ kálukú mọ̀ ti di kọ̀ǹpútà ẹni tí ó kàwé gẹ́ kọ́gbọ́n orí ẹ̀ kí ni pírọ́blẹ́mù yín tẹ́ ẹ bá rí ewì kankan mọ́ ẹ máa kí ọmọ yín lẹ́yìn ọkọ̀ kankan ní ọmọ náwó fún yín ẹ máa gbọ́ kàtàkàtà tí dáàdi wa ń wí. Defamation of character nínú ọ̀rọ̀ yìí ná agbọ́dé èsùn mọ́gbẹ́ èbó bóyá ẹ lè fún wa lálàyé àti ìtumọ̀ defamation of character tí gbogbo ayé wa yẹn náà. ẹ jẹ́ mi ò fún yín lálàyé díẹ̀ èmi tẹ́ mi ò tó lọ sùkúù tí ń kàwé yìí primary five graduate ni mí primary five graduate Àgbàlá Gabriel tẹ́ ẹ sọ igbe Àgbàlá Gabriel ológun dúdú Àgbàlá Gabriel tẹ́yìn sọ pé àwọn kan ní ó ti gba 21 million tọ́rọ̀ bá dé kóòtù yóò ní kẹ́ ẹ fẹ́ tẹ́jọ́ sọ̀kalẹ̀ abẹ́ ẹ̀mọ́ jẹ́ pèlẹ́jọ́ ni sẹ́fẹ́lẹ́ lọ́lú èbó àwọn ọlọ́pàá àwọn olórí pípé ní bẹ́ẹ̀lú èbó ọ̀nà ìbúlẹ̀ yín gbà tẹ́ fi débẹ̀ ẹ ń lọ ọgbẹ̀rin bẹ̀ ni abẹ́ lọ lùlù gbogbo ìtàlájì Saheed Òṣùpá kẹ́ńkọ́ lọ àti Alhaji Wasiu Ayinde àti Pasuma olórí pípé ni wọ́n ẹni tí ó wù ọjọ́ payín pọ̀ tẹ́ ẹni ọmọ àbùkù wá sàkáǹtì yóò béèrè pàkáǹtì kí ni kò wá sí ẹni ẹ̀ tún sọ pé 21 million ṣé kìí ṣe development of character ẹni ọ̀sọ́ pé ilé tó kọ́ s'Àgbàlá Gabriel ṣe ló nílé àbí bàbá sún èbèbè ṣé lọ́jà lẹ́yìn ni tí a fi béèrè yẹn lọ́wọ́ ẹ̀ orí ń ta yín ni sà sórí ń ta yín ni ṣé bí Nàìjíríà ṣe rí sẹ́mi pé àbòsí náà lójú orí bẹ́ẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú inú ni bí ní ká má lẹ́mí ìmoore ká má fojú olóore gúgi ní òjé ìdàgbàsókè ọ̀gbẹ́ bá Nàìjíríà náà. nígbà tí wọ́n padà pè yín sẹ́bẹ̀ ń sọ pé id neighbor
lẹ́yìn tó pè fi pè yín ẹlẹ́mú ọkọ̀ sún èbèbè ẹ̀ mú ọkọ̀ ọmọ tó pè yín mọ́ ẹlẹ́mú ọkọ̀ ọmọ tó pè yín mọ́ nígbà òní mẹ́mórì yìí kó fáírọ́ọ̀sì tẹ́ ẹ̀ fi mú ọkọ̀ tó pè yín mọ́ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ. wípé kẹ́ wá sàkáàtì owó sún èbèbè tẹ́ ẹ kà ṣé yẹn ní defamation of character. ara ẹ̀ ní béèrè ọ̀rọ̀ nípa ilé. ara rẹ̀ ní owó tẹ ní kẹgbà náà wá sàkáàtì ń tẹ ní 21 million defamation of character ní ara ẹ̀ ní nínú. ẹ kó pé ṣé ti sún èbèbè ní àbí ti chọ́ọ̀chì ṣé blackmailing nìyẹn. Blackmailing ni bọ̀dọ̀ ológun dúdú blackmailing ni because in tẹ́ẹ̀mù nípa rẹ̀ lẹ́ ń sọ pé èyí tí ọ̀kẹ́ ilẹ̀ ń dá sí ilé tí Àgbàlá Gabriel kọ́ fún Suebebe ó ti kó ìwé ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tí ọba dẹ̀ jíjẹ́ ìbá ṣe sùn bàbá Suebebe ló ní Àgbàlá Gabriel ò ní kówé fún ọmọ tí ọba sí ó kọ bàbá Suebebe nù wé àwọn ọmọ rẹ̀ ò ní gbàwé tí ìbá ṣe bàbá Suebebe ló nílé wọn à ní sí òkú Suebebe sínú ilé wọn sì kú ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ́yìn òṣèwádìí pẹ̀lú ọjọ́ orí yìí